Ẹ káàbọ̀ sí abala àṣírí Olódùmarè. Ṣé lódodo ni pé àkúdàáyá ń bẹ àbí àtótónu lásán ni? Ẹ máa bá mi ká lọ. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọlọ́gbọ́n ayé. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ mọ̀ràn. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ lóye. Ẹ súnmọ́ bí. Ẹ jẹ́ ká jọ yẹ ọ̀rọ̀ kan wò. Gbọ́, ṣé lóòótọ́ ni àkúdàáyá ń bẹ? Lákọ̀ọ́kọ́, kí ni à ń pè ní àkúdàáyá? Àkúdàáyá ni èèyàn kan tó ti jaláìsí tó ti filẹ̀ bora bí aṣọ. Tírú èèyàn bẹ́ẹ̀ ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra tó wá tún di pé lẹ́yìn tí wọ́n gbé e sí tán tàbí tí wọ́n rí ìdánilójú pé onítọ̀hún ti kú, wọ́n tún wá ń rí i níbìkan. Ọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ ló ti ṣẹlẹ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn ìlànà ìsìn kan kò fara mọ́ pé àkúdàáyá ṣeé ṣe, ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá àti ìrírí àwọn àgbàlagbà kan ó fi hàn pé àkúdàáyá máa ń ṣẹlẹ̀ dáadáa. Lọ́dọ̀ tiyín, ṣé lóòótọ́ ni àkúdàáyá ń bẹ àbí àhesọ̀rọ̀ lásán ni? Ṣé lódodo ni pé ẹnìkan ti lè kú tí ó tún padà wá sáyé tá ó tún bá a pàdé tàbí tí ó tún máa gbélé ayé níbòmíràn? Ṣó ṣeé ṣe àbí àhesọ lásán ni? Ẹ má gbàgbé láti follow, láti share àti láti sọ èrò yín nípa ohun tí a bá mú wá. Tí nígbà mìíràn tá ó tún máa pàdé. Ire o.